Olúwa màmá tọ́jú pa o jẹ́ àpẹ́lá pẹ̀lú ìdẹ̀ra kàsì máa sí ọ̀rọ̀ tó rápẹ́ ní ìyẹ̀sìn ló ń fa àkàtúbà ṣẹ̀rẹ́ ní kú lọ́mọdé tó tọ́lá ìṣòro ẹni kú lágbàlagbà tó tún wá wọ̀nà láìsí èméjì orí ẹni yóò dá láìsí èméjì orí ẹni yóò dá bàbá Àlàjí alájà àṣẹ dáadáa lè dé bani ẹkú iṣẹ́ nílùú maka ọba tó lẹ́yìn ẹ ti ṣàfọmọ fọ́lọ́hún ọba tó dá yín kì í ságbára yín aláàjì owó lọ́hún ọba lè ìwà pẹ̀lẹ́ dọ́wọ́ yẹn ti dọ́mọ tuntun Àlàjí alájà ṣe dáadáa lè dé ẹkú iṣẹ́ nílùú maka ọba tó lẹ́yìn ẹ ti ṣàfọmọ fọ́lọ́hún ọba tó dá yín kì í ságbára yín aláàjì owó lọ́hún ọba lè ìwà pẹ̀lẹ́ dọ́wọ́ yẹn ti dọ́mọ tuntun. Alhaji Lukumanu Zangalo ọ̀dọ̀ bàbá mi Sálàwà Ìdìrí Àgùnbí àwọn kí wọ́n sílé ìdírí ọmọ ńlá pẹ̀lú mọ́lá òyìnkí pẹ̀lú ládéró bàbá mi Ìdírí pẹ̀lú eléyìí rẹ̀ o Ìdírí mi ń lọ́wọ́ àwọn bàbá tèmi mà ní ẹ́ o Ìdírí yá ló wà Ìdírí Àgùnbí torí ní òṣìṣú Ìdírí àlọ́mà kí lábẹ́ máa pè níyàn ẹni tèmi bí ó sábàdó kí lábẹ́gbẹ̀lẹ́ kọ àwọn bàbá mi náà rẹ̀ o dágbé mi jáde Ìdírí Àgùnbí bàbá mo dúpẹ́ fọ́nà ọba tó sọ yìí lọ tó dẹ̀ tó sọ yìí bọ̀ láì farapa tó láì mọye èèyàn náà lọ sí ìlú mọ́ta tó ṣe ní pé àwọn ènìyàn ti sọ pé pẹ̀lú àdúrà o kó darí bọ́ wá sílé o tó ṣe ní pé ó kú ẹ̀ ni wọ́n gbọ́. Ìwọ̀ wá dé ó lọ sí ìlú mọ́ta ó tún darí láyọ̀ inú gbogbo wa wá dùn gbogbo olúfìmọ̀ alápapọ̀ inú gbogbo wa wá dùn áá gbé Alhaji Lukumanu Zangalo bàbá ti darí dé láti ìlú mọ́ta ó tọ́pẹ́ wá ló máa Ìdírí Àgùnbí bàbá ṣùgbọ́n bàbá ló máa tàyè bá ń fẹ́ jọ máyọ̀ láyọ̀ jù mo fẹ́ kó yọ níwọ̀n bá Alhaji ìgbòló bí ó rere o ayé tó rí yẹn kò lọ bí ọ̀pá ìbọn sì bọ́ ọlọ́gbọ́n lè yé sórí nǹkan tán ní lára ẹ̀ta ìwà fi fẹ́ràn rẹ tó bá sọ́ra tó bá fi lè kú ò ṣèbáyé náà ló tún máa sọ̀rọ̀ pé lódì ìtọ́ aláyé ni yóò ti lò parí ṣùgbọ́n níṣẹ́ ìyà ò lè ṣèbà fólófo ẹ̀rí gbogbo nǹkan tá à ń sọ ní Ìdírí àlọ́mà ó pa ẹ̀ka gidi gan aṣojú olùfimọ̀ wọn bẹ́ẹ̀ ní ìmọ̀ta kọlọ́run kó darí bọ̀ o láyọ̀fẹ́ làlàáfíà o Alhaji Lukumanu Zangalo bàbá mi ìwọ ti darí dé o gbogbo olúfìmọ̀ alápapọ̀ níṣẹ́ inú wà nù wá eré yóò ní jẹ́ alọ́mọ alágbàwọ̀ ọlọ́mọ bàbá mi Àgùnbí wà tún máa lọ torí mo mọ̀ ẹ̀yìn Ìdírí àdọ́wà pé Ìdírí àdọ́wà tó wà bẹ́ẹ̀ lọ́mọ ká ó sún ọ̀jọ́ owó ẹ máa wà níbẹ̀ sá o bàbá tẹ̀lé yá ló máa dùn kọrin bàbá torí mo ti kọrin pé Ìdírí ojú ẹkùn mi pọ́n ẹkùn mi ti tọ̀ yí ká irú ẹkùn mi máa lè mo ní ẹgbẹ́ orí wá mo bẹ̀rẹ̀ kọrin mo ní orin o orí èyí tó ní kìdì ní ọgbẹ́ ìjì ayé abẹ́bẹ́ mi sí àwòkọ ó yá gẹ̀gẹ̀ rúbọ kó gbórin lọ sí mẹ́rin tó ga ọba lọ́la Ìdírí má ló ń bọ́. Bàbá Alhaji sẹ́rí tàbí yẹ bá gbọ́yà o tàbí yẹ bá gbọ́yà yìí àlà bàgbó méjì nǹkan ara wọn máa jí pépé Alhaji sẹ́rí sẹ́rí táyé bá ti mọ̀ wọ́n yìí kẹ́yìn dúró dédé kọjá kan ní níbẹ̀ ni torí kò ní dára lọ́bì ìsèyàn tó bú ni yìí mo fi sọ pé tí má sùn ọba lọ́wọ́ látẹ̀ síwájú lọ́jọ́ nǹkan ni pé ilé olórin bani ilé olórin màá ti bí wa àtọ̀ eré sísá sálàrí bẹ́ẹ̀ sí ọmọ àjànà kókè máa yá ẹ̀mọ́ àtẹ̀yàbá bí ẹ̀yà ni yóò máa jọ èmi ṣe ní ojú lẹ́yà àwòdì ló fi máa pọ̀ mọ́ ẹ̀ ló jẹ́ Yorùbá kan Alhaji ṣẹ́jà ṣẹlẹ̀ lálákàn ṣe kó bí pẹ́pẹ́ yẹ bí máa ra àga bọ́ mọ́ ní bàbá ó sọ ayé wọn àga yíwò ní o ayé ayé kò ní jẹ́ ẹsẹ̀ lásán sẹ́rí ìlú mọ́ta yìí rí ìlú gbogbo ẹ̀gẹ́ téèyàn bá lọ sí mọ́ta tó bá darí dé tí ìlú ẹ̀ ń dùn ọlọ́run máa ń ti dáwọ́
bá dé abẹ́wò àníyàn owó tó gbé lọ sí ìlú mọ́ta tó lọ fi sòwò ọlọ́wọ́ bá èmi wá gbàdá àdúrà fún aláàjì lukumanu Sangalo gbogbo ìdánwò tó máa jẹ́ títí o ọlọ́wọ́ ọba kò ní jẹ́ òkú nira ìrọ̀rùn ló máa jẹ́ o bàbá ẹni padà wálẹ̀ mọ́ ní wálẹ̀ èyí jìyà ló máa kúrò wí torí pé èèyàn bá ti sẹ́yìn òwúrọ̀ o bàbá tó tún bọ̀sán ṣe tó tún wá dọ̀gbà alẹ́ tó tún wá padà wá sí iṣẹ́ jálàjálẹ̀ lù ọba amẹ́jẹ nínú èyí kò dá èlé ìdúmọ̀rẹ́ ọba amẹ́jẹ nínú èyí kò dá iṣẹ́ kéde olówó ní ìlàlẹ̀ ìtọrọ alájì ogun ẹ̀ ṣiṣẹ́ sí iṣẹ́ kò sí ẹ̀yọ bàbá máa gbé kò ní mọ́ ṣe yí ní sẹ́láàrí aṣọ kápò ìlàyé wá ìlú ọba tó máa fi sẹ́yìn yan kó pọ̀ dálẹ́nu mọ́ lórí iṣẹ́ yín kó balùbáríkà sínú iṣẹ́ yín mo wá kọrin kan nígbà kan mo ní sẹ́nà ti pa ìtàn ògbórí ẹ̀bọ̀n tó gbórí erin èyí tó gbórí erin wọ́n gbalẹ̀ ìtàn alágbára tó padà wá dọ̀lẹ̀ nígbà tá agbára ti tán ìtàn ọbabìnrin èyí tó ṣe bìrìbìrì wọ̀rùn bá mo ní yóò báyìí máa kó èdè pé bàbá yẹn eléde o ìbá fẹ́yìn àdúlé lọ mo ní dírí ọmọ orí mi kọ́ mo ní torí sáwùn tẹ́lẹ̀ yẹn ìlàgbà fi ń gba àdá ìyẹn lọ́wọ́ ọmọdé olórin tí mo kàn gbà yẹn ní ọ̀sán ẹ̀rọ ìdírí àlọ́mà ọlọ́sùn pa o lẹ́yìn wo ìdírí máa lọ ìdírí lẹ́kọ̀ọ́ má mi lára ìdírí àwọn bí òṣùpá lẹ́nu mẹ́ràn ẹwà ń wọlé òṣùpá ẹ̀dá àwọn ìdírí olólùfín máa máa ní o ẹ̀yìn máa ní pálámẹ́ǹtì tí wọ́n wí lóde mi wá kọ́ni pé ìran màlẹ́kà jọ láfẹ́fẹ́ mo wá sọ pé afẹ́fẹ́ jọ lánàá nìyí pé ìran ànábì jọ lọ́ọ̀lọ́hùn àárín àwọn àjọ olóṣùpá ìyá ìgboro afẹ́fẹ́ wa ìran màlẹ́kà jọ láfẹ́fẹ́ afẹ́fẹ́ jọ lánàá nìyí ìran ànábì jọ lọ́ọ̀lọ́hùn bàbí àwọn àjọ olóṣùpá ìyá ìgboro afẹ́fẹ́ wa bàbá kan ní pé bàrí náà ní fújì rírí àlọ́ máa gòkè sí rọ́ mo wá kí bàbá mi lẹ́yìn kí n dọ́gbọ́ sáyé òṣùpá kó kí wọ́n lẹ́yìn mo sọ wípé bàrí náà ní fújì òun la kọ́kọ́ fi rán mo ní bàrí náà ní fújì òun la kọ́kọ́ fi rán gẹ́gẹ́ bí anábì orin tí a dá sáyé gẹ́gẹ́ bí anábì orin tí a dá sáyé gbogbo àwọn anábì tọ́lọ́hun dá oníjọ láyé gbogbo àwọn anábì tọ́lọ́hun dá níjọ láyé gbogbo ẹni máa ń kọ́ fújì ní ìjọ Agbájélọ́lá tó yọ wérédé fújì orin tí gbogbo ayé máa ń gbọ́ ó sọ wérédé fújì orin tí gbogbo ayé máa ń gbọ́ ó mú kúrò ní lókà orin tí àwọn dá gbọ́ ó mú kúrò ní lókà orin tí àwọn dá gbọ́ bàrí lọ́lọ́run fújì fáwọn onífújì láyé bí mo ló ṣùgbọ́n ní lọ́dọ̀ mi ṣe nǹkan orin tó lọ dá lọ́lá èmi ló bá sọ pé nírí mo ní ipa àtẹrẹ fújì sí tá o kẹyìn èèyàn káwọn bá mi mẹ́ta kó tá o alájì mo ní nírí mo ní ipa àtẹrẹ fún ìjà o kẹyìn èèyàn káwọn bá mi hàn kó tá o ká má tọ́jú náà yà àtẹnu ẹ̀dá tèmi kó dálẹ̀ mo lọ́jà warawara kó kí n ṣe tèmi nílé ayé èmi ànájà fújì yìí dálẹ̀ ànájà ìbèrè mi bàmí torí táwọn ẹ̀ta múra fún Musa jìjì láti Isa sẹ̀búrà tún dàgbà ní alùpùrá ní àràmọ̀ sára kún oníṣẹ́lá bábílà àdájú sáájú lájú mú mí ní tẹ̀lé Yúsúfù tó tẹ̀lé àlùbá tó gbà ìlú ló ń kẹ́yìn ní kéwú tọ́lọ̀ pẹ́kọ̀ ní ìwọ̀n náà àìjẹ́nà ní ìdè àìgọ́lọ̀ pẹ́kọ̀ ní wọ́n